apàṣẹ wàá amọ̀tara ẹni nìkan lásán ní Trump. Wọlé Ṣóyínká ló sọ bẹ́ẹ̀ lẹ́yìn ìṣẹ̀lẹ̀ fífi òfin de àgbà òǹkọ̀wé nẹ̀ ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká láti má lè lọ sí Amẹ́ríkà. Bàbá náà ti fi ààrẹ Amẹ́ríkà Donald Trump wé ẹni tó mọ ara rẹ̀ nìkan tó sì wulẹ̀ fẹ́ràn kó máa pàṣẹ wàá lé àwọn èèyàn lórí lásán. Ṣóyínká ẹni ọdún mọ́kànléláàádọ́rùn-ún sọ fún iléeṣẹ́ ìròyìn ìṣesí Trump èyí tí ó ń hù. Ó ní òun rántí ààrẹ apàṣẹ wàá ilẹ̀ Uganda nígbà kan Idi Amin. Ẹ ó rántí pé ṣáájú ni ọ̀jọ̀gbọ́n Ṣóyínká ti kéde pé ilẹ̀ Amẹ́ríkà ní kóun wọ́tò ìforúkọsílẹ̀ ṣe bóun bá sì fẹ́ wọ ìlú náà. Nínú ìfọ̀rọ̀wérọ̀ tó ṣe pẹ̀lú iléeṣẹ́ ìròyìn àgbà òǹkọ̀wé yìí ó sọ pé òun ti kìlọ̀ tẹ́lẹ̀ o pé bí Trump bá fi lè wọlé gẹ́gẹ́ bí ààrẹ Amẹ́ríkà ẹni tí yóò fi jófin ni yóò máa wá kiri. Bó tilẹ̀ jẹ́ pé mo kìlọ̀ náà o àmọ́ àwọn èèyàn kò gbàgbọ́. Èmi ò fẹ́ràn kí èèyàn máa lé mi jáde, màá yà jáde fúnra mi ni. Ìyẹn sì buyì kúùyàn. Kí ló dé? Nítorí pé mo sọ pé èéṣe èèyàn gidi ni wọ́n ṣe fẹ́ ṣe tí wọ́n padà fún mi. Ẹ̀yin náà sáàrí bó ṣe ń ṣe sí àwọn tí kò fẹ́ràn rẹ̀ lẹ́yìn tó gbàjọba. Ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká ló sọ bẹ́ẹ̀. Mo fa ìwé ìgbélú mi ya nígbà tí ààrẹ yìí kọ́kọ́ di ààrẹ l'Amẹ́ríkà. Kí ló dé tí mo fi ṣe bẹ́ẹ̀? Nítorí pé mo gbọ́ lásìkò tó ń polongo ìbò mo sì rí ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu ẹlẹ́yàmẹ̀yà eléyìí tí mi ò rí rí láyé mi nínú ìpolongo ìbò Amẹ́ríkà eléyìí tó ṣe. Ọ̀jọ̀gbọ́n Ṣóyínká sọ pé lásìkò tí Trump di ààrẹ ni a bẹ̀rẹ̀ sí ní rí ìdàkejì Amẹ́ríkà. Ó ní lásìkò rẹ̀ ní ìpànìyàn pọ̀ tí wọ́n ń pa àwọn èèyàn lọ́pọ̀ yanturu pàápàá jùlọ àwọn aláwọ̀ dúdú. Ó ní òun rí bí Obama ṣe polongo ìbò lásìkò tó fẹ́ di ààrẹ. Òun sì rí ọ̀nà òdì tí Trump fi gbé tiẹ̀ jáde. Mo ti sọ ọ́ tẹ́lẹ̀ pé tí ọkùnrin yẹn bá wọlé ìbò ohun tó máa kọ́kọ́ ṣe ni kó fagilé ìwé ìgbélú àwọn èèyàn kó sì sọ fún wọn pé kí wọ́n lọ tó ìforúkọsílẹ̀ sí i. Mo ní èmi ò ní dúró de ìgbà yẹn tàbí ìfọ̀rọ̀wánilẹ́nuwò kankan níbi tí wọn yóò ti sọ fún mi pé wọ́n ti fagilé ìwé ìgbélú mi. Àgbà òǹkọ̀wé náà ló ṣàlàyé. Ròyìn ẹjọ́ fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ ìkànnì yìí, ẹ máa pín ká, ẹ máa fèròǹgbà yín sábàlá àríwúsì. Imam Abdulwaheed ló ti ń jábọ̀ ìròyìn. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.